evidence. Pẹ̀lú obìnrin. Ṣé bá àwọn ọ̀tá? Irọ́ ni. Sọ fún mi pé kò ṣe é ṣe. Mo ń ṣe é ṣe tí ń lélẹ̀. Morocco ṣe ti pa mí. Níbo ló ti rí ọmọ ẹgbẹ́ rẹ̀ yìí? Mo ti fẹ́ máa bọ̀ wá. Ó dọ̀pù ló mú mi. O tún parọ́. Mi ò parọ́. Ó dọ̀pù ló mú wọ̀ yìí. Ó dọ̀pù tó mú ẹ̀dá. Mi ò parọ́. Ìwọ náà ni ó dọ̀pù tó mú mi. Ó tún ti bẹ̀rẹ̀ láàárọ̀ yìí, ó ti bẹ̀rẹ̀ o. Olórí burúkú ìgbà tó wá fẹ́ mi lè wà. Ṣé bí mo ṣe gba lélẹ̀? Exactly bí ó ṣe bó ṣe rí lélẹ̀. Nígbà tí mo lọ mọ ẹ̀, mo mọ̀ pé ó sanra tó báyìí. Èmi ni mo padà tí wọ́n fún ọ lóúnjẹ tó tún fi sanra. Fàlí, ẹ̀mí ló mọ̀ pé ẹ. Èmi ò kà, bá tèmi mọ̀ pé má bèrè. You see now, you see? Mo pè ẹ́ sọ́mọ lélẹ̀. Wọ́n sọ pé wọ́n ò kà. So a jẹ́ pé bọ́kọ ẹ ṣe ròyìn ẹ gangan náà mo bá. Gbọ̀ngàn tó bá rà àmàrà tí ń gbé fún ìwé ibú tí ń bẹnu ọmọbìnrin ìwà tí ń fọ ọ̀rẹ́ wa tọ́rẹ̀ wa sọ fún wa kò sí wọ́n bẹ́ẹ̀ o ìwà àwọn gẹ́gẹ́ gan ló fún mi lójọ́ tí mo. Ṣé nǹkan tó wá ṣe fún ẹnìyàn àbí lọ́wọ́ ní kíni kan ó sọ pé kò tún máa bí tó bá wá mọ̀ nǹkan yóò pa àwọn èèyàn tó ń pọ̀ pẹ́. Ṣúrí mo ṣe rí ẹ tó jẹ́ni tó rẹ́rìn sí mi mo mọ̀ pé ọ̀rọ̀ mi ti dẹ̀. Ọ̀rọ̀ ẹ̀ dayọ̀. Ó ti dẹ̀. Ó ń ṣeré ni. Mi ò ṣeré. Ó dà yín pé nǹkan ti rọ́lú ẹ̀. Jọ olórí burúkú máa ṣàǹfààní obìnrin wo ló send love message sí ẹ. Kéde ìdí tí ẹ̀ ń tẹ̀ máa ṣe sometimes nílẹ̀. Abọ́lá burúkú dẹ̀ ṣé tiẹ̀ ló send message yìí.